ẹ̀yin olólùfẹ́ sinimá tí a pè àkọlé rẹ̀ ní IKEOLA, ẹ káàbọ̀ sórí ìkànnì yìí lẹ́ẹ̀kan sí i. Lákọ̀ọ́kọ́ náà, ẹ kọ́kọ́ bá wa tẹ subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí. Ẹ máa rí pé a ní kí ẹ tẹ subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí. A kò dédé sọ fún yín pé kí ẹ tẹ o. Ó nídìí ìdí ni wípé anybody nínú yín, bó jẹ́ ọkùnrin ni àbóbìnrin, bó jẹ́ ọmọdé ni, bó sì jẹ́ àgbàlagbà náà ni, tó bá ti fi lè gbìyànjú tí ó tẹ subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí, irú ẹni bẹ́ẹ̀ ni ó máa jẹ́ first person tí yóò kọ́kọ́ máa rí àwọn movies wa, fíìmù wa, fídíò wa àtàwọn sinimá wa lóòrèkóòrè ìgbàkígbà tí ọjọ́kíjọ́ tí a bá fi lè drop rẹ̀ sórí YouTube channel. Ẹ má gbàgbé o, a ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kí ẹ tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí. Tí ẹ bá ti fi lè tẹ, YouTube máa send notification sí yín nígbàkígbà tí àsìkò yóò hùn kí wọ́n gbé sinimá tuntun tí a pè àkọlé rẹ̀ ní IKEOLA jáde, àti pé tí a bá fẹ́ gbé fíìmù tuntun jáde sórí ìkànnì yìí, ẹ lè máa jẹ́ first person tí yóò kọ́kọ́ máa rí àwọn movies wa lóòrèkóòrè ìgbàkígbà àti àsìkò tó bá fi lè jáde. Ẹ ṣé o.